Kẹ́hìndé tí sọjọ́ òbí lónìí mo wá kí. Ọdọọdún láàárín orógbó, ọdún ènìdé ká mọ́ ṣe rọ́mọbì lórí àtẹ. Ọdọọdún làwọn ọmọ orí yín láṣẹ Elédùmarè, ọba ikú nípa wèrèwé láṣẹ Elédùmarè. Olówó orí Princess Olúfúnkẹ́ Sani mò ń ké sí o. Ó yá bàbá mi Ṣẹ̀yẹ Kẹ́hìndé gbéralé òdìdé ìwọ ni ń ké sí. Aláṣẹ City People Magazine pátápátá. Àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ṣe lọ́lá ọlọ́run ọba. Ọmọ sára rẹ̀ wọ́n mọ̀ gbóhùn ẹnu mi. Ṣebí sára rẹ̀ mọ́ níṣẹ́lẹ̀ àwọn bàbá tó bí yín lọ́mọ gangan. Ọmọ sára rẹ̀ mọ́ ìlú tí wọn kì í kiri epo. Ọmọ ìlú tí wọn kì í kiri ọṣẹ mọ́ gbóhùn ẹnu mi lé bàbá tó bí ọlọ́mọ gangan. Ó yá mo fẹ́ láwọn olóòní orí mi àbíre. Ìyá mi Àṣàbí olórìṣà lọ́rọ̀ mi wá bí lónìí mọ̀ bọ̀ ní gbàgede pé wá mọ̀ bọ̀ yín délé bàbá tó bí yín lọ́mọ gangan. Wọ́n láṣẹ yín sàmọ́dún ọdún ayọ̀ lẹ́mọ̀ ṣe lọ́lá ọlọ́run ọba. Ó yẹ járe lé àwọn bàbá ẹ̀yìn tó bí yín lọ́mọ gangan. Ọmọ sára rẹ̀ mọ̀ gbóhùn ẹnu mi. Ilé bàbá tó bí ọlọ́wọ́ wọn ò gbọ́dọ̀ jalè níbẹ̀. Olè tó bá jalè àwọn bàbá rẹ̀ bọ ni wọ́n fi rúnú lé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Ṣé bẹ́yìn lọ máa bíjú Ìjẹ̀bú tí fọ̀kọ̀ ẹja pé nà. Ìjẹ̀bú nìyẹn ọmọ alágẹmọ mẹ́rìndínlógún. Ọmọ alágẹmọ fíyàyọ̀ ni wọ́n kó já àwọn bàbá tẹ̀yìn gangan. Ilé ọmọ Bàtírẹ́yẹ tá àrókò tẹ iye ti lọ. Èmi ní sùúrù wò lọ́fẹ̀ẹ́. Ṣẹ̀yẹ Kẹ́hìndé mọ̀ gbóhùn ẹnu mi. Ọbẹ̀ síbẹ̀ nílé òmọ̀lé bàbá tó bí ọlọ́mọ gangan. Ìjẹ̀bú lọ́mọ onígbó ọmọdé. Ọmọ onígbó ọmọwọ̀ ni wọ́n kó kí àwọn bàbá tó bí yín lọ́mọ gangan. Ọkọ̀ àjèjì tó bá wọ gbòòrò. Àjèjì tó bá wọ gbòòrò yóò dẹ̀ ní ẹ̀bọ̀rá lé bàbá tó bí yín lọ́mọ gangan. Iṣu mẹ́fà ní iṣu Ìjẹ̀bú lé bàbá tó bí ọlọ́mọ. Wọ́n jẹ méjì, wọ́n ta méjì. Ṣé bọ́sẹ̀ lúkú ni bàbá yín fi méjì lòkùn bọ́lé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ olówó ṣẹ̀báyé ni wọ́n kó jẹ́ àwọn bàbá tó bí ọlọ́mọ gangan. Ọmọ sára rẹ̀ mọ̀ gbóhùn ẹnu mi. Mo lọ́ máa fíjú Ìjẹ̀bú tí fọkọ̀ ẹja pé nà. Ọmọ fíjú Ìjẹ̀bú tí fọkọ̀ ẹja pé nà. Tó ní tóun bá rọ̀bù tóun bá tọjọ́ òdòdó kó wá fọkọ̀ tòun jọba nílé rẹ̀ mọ́lé bàbá tó bí yín lọ́mọ gangan. Ọmọ olówó ṣẹ̀báyé ni wọ́n kó jẹ́ àwọn bàbá tẹ̀yìn gangan. Ṣebí rọ bàbá tẹ̀yìn gangan ló kọ́ dánwò dọ́là kó ìṣìbò tó dé kó wọ́n tó wá dòwó ẹ̀rú kó tó wá dòwó ẹ̀rú kó tó wá dòwó ọmọ. Ọmọ adúmọ́dé ọmọ adúmọ̀sùn pẹ̀lú ìyẹn jẹ ni wọ́n kó jẹ́ àwọn bàbá tó bí yín lọ́mọ gangan. Ilé ọmọ Bàtírẹ́yẹ tá àrókò tẹ ìyẹn ti lọ mo ní sùúrù wò lọ́fẹ̀ẹ́. Ọbẹ̀ síbẹ̀ nílé òmọ̀lé bàbá tó bí ọlọ́mọ gangan. Adìyẹ bá lókun àròkùn bẹ́ẹ̀ dárò radìyẹ ọmọ ṣe ni ọ̀yọ̀yọ̀ dákun wọ́yọ̀ mọ́ ohun tí ń ṣe ni ò lè parí. Bàbá mi Ṣẹ̀yẹ Kẹ́hìndé mọ̀ ń gbọ́ bí mo ti ń kó kí àwọn bàbá tó bí ọlọ́mọ. Mo kọ́ yọ̀yọ̀ mọ́ ohun tí ń ṣe ni ò lè pa nílé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ alágẹmọ mẹ́rìndínlógún ni wọ́n kó kí àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Ọmọ onígbó ọmọdé. Ọmọ onígbó mọ̀wọ̀. Ọkọ̀ àjèjì tó bá wọ gbòòrò. Àjèjì tó bá wọ gbòòrò yóò tẹ̀lé bọ́ra lé bàbá tó bí ọlọ́mọ Ìjẹ̀bú lé ọ̀rẹ́ rẹ̀ nìwà. Ilé ọmọ abíjú Ìjẹ̀bú tí fọkọ̀ ẹja pé náà ni wọ́n kó kí àwọn bàbá tó bí ọlọ́mọ gangan. Ọmọ olówó ṣẹ̀báyé mọ̀ gbóhùn ẹnu mi. Aláṣẹ City People Magazine mọ̀ gbọ́ wìrìwìrì lẹ́nu mi. Ṣebí kékeré Ìjẹ̀bú owó ní àgbà Ìjẹ̀bú owó ní tọ́ Ìjẹ̀bú owó ní sẹ́lẹ̀ bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Ìgbà Ìjẹ̀bú owó ní sẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Ṣèyí ọkùnrin Ìjẹ̀bú owó nílé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan. Ẹ̀dá lé mọ̀ fowó ẹ̀mọ́ tògùn lọ́tọ̀ọ̀nù lé àwọn bàbá rẹ̀. Ọbẹ̀ lẹ́yìn kùlé Adéwúre ni wọ́n kó jẹ́ àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ lé ọmọ awúre bá ṣẹ̀bánu. Gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ lólóró lé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ṣe lọ́lá ọlọ́run ọba. Oníwó gbogbo olúgbogbo sí gbò. Àníkó gbogbo bí olúgbogbo dìbò. Àbùkù oníkan ọlọ́run ọ̀bọ níjọ́ kọjú kú. Ìyá mi Adérónkẹ́ Adédọ́lá. Àṣàbí olórìṣà wá ní wí fún wọn pé ò ní fọ
fọwọ́ rẹ̀ gbọ́mọ̀ sí i láti Elédùmarè ọba. Wọ́n ní bó bá dìwò yá mọ́dún pé ìgbà lérè ìléni ó pé owó lérè ìléni ọmọ lérè ìléni láti Elédùmarè. Wọ́n ní onínáwó bànújẹ́ lórí ọmọ lórí aya láti Elédùmarè ọba. Wọ́n ní wọn nínáwó bànújẹ́ lórí rẹ̀ lọ́lá Ọlọ́run ọba. Mo ní bá a ti gbẹ́jú sọdún èyí láti tẹ̀mí inú owó nínú ọmọ nínú àtàjì ata igun tí ṣe balẹ̀ ọ̀rọ̀. Wọ́n bá wá bí lóore pé gbẹ́ta ní nǹkan ni ewì gbẹ́ta ní nǹkan ni ewì ìṣẹ́sẹ́yìn àṣà ìkẹ́ àkéwì lè mí jẹ́ ọmọ aládé ìṣẹ́sẹ́ fún lè mí ṣe. Èmi làṣà kẹ́ àkéwì ọmọ arólówó. Ìyá mi Àṣàbí olórìṣà lónìí mọ̀ bọ̀ ní gbàgede tọ́ni kí yín tọ́ni kí yín tọ́ni bá yín délé àwọn bàbá tó bí yín lọ́mọ gangan. Má bàjẹ́ búrẹ́dẹ́ o, má bàjẹ́ búrẹ́dẹ́.